ṣe nǹkan, Jésù mi ṣe nǹkan, ẹni tí ó gbàgbọ́ kó wá wòran wa, Jésù mi ṣe nǹkan, ẹ̀rí bí ẹ̀rí. Èmi ní Sẹ̀lẹ̀, èmi ní Kérúbù, èmi l'Anglican, eléyìí ò fẹ́ bẹ́lẹ̀ ìṣe. Láfi kọrin yẹn gbà yẹn pé kò yẹ kó rí bẹ́ẹ̀. Ó ṣẹlẹ̀ lágbolé onígbàgbọ́, ara mi kí lẹ rí sí, ẹlẹ́yàmẹ̀yà lóríṣiríṣi, onígbàgbọ́ tara wọn náà ń ṣe. Nígbà tá a bẹ̀rẹ̀ ńgbà yẹn, àwọn èèyàn ọmọ wa ní ẹjọ́ ẹ pé wà àwọn kọrin ẹjọ́ ẹ pé ńgbà tó ọmọ wa wọn ò ní dá wa lóhùn, wọn ò tiẹ̀ ní rántí wa. Ó yá ńgbà tí wọ́n bá ti parí program tàbí tí wọ́n bá ti fẹ́ ṣe orí ọ̀fẹ́, wọ́n ní àwọn kan wà ń bí o, wọ́n pera wọn láyàn Jésù o, tẹ́ ẹ bá lè dúró kẹ́ ẹ dúró, tẹ́ ẹ bá lè dúró kẹ́ ẹ máa lọ. Fún ìgbà kan ìmúra yín bíi ìmúra àwọn ọmọ ẹ̀yìn Jésù ni. Bẹ́ẹ̀ni. Ẹ máa ń wọ sálúbàtà ṣùgbọ́n ńgbà tó yá táyédáyé gbogbo ẹ̀ ń sìn ẹ̀yin náà rárán tẹ́ kó sí báyìí kí ló fà ní. Saviour alone carry the cross, all of my debt He paid the cost, salvation complete, forever I'm free, Calvary covers it all. Àyàn Jésù ṣé kò sóbìnrin ní báǹdì rárá ni. Kò sóbìnrin sà. Kí ló dé? Ẹni tí ò ní tàn kó tó tàn, tó bá tàn kò ní pẹ́ tán. Àwọn kan á ti máa ní kí ló ń wá kiri gan tó ń wọ sálúbàtà. Àìmọye àwọn màmá ń gbà yẹn tó jẹ́ pé lára wọn náà máa ní mélòó lo bí mọ́mú ẹ kúrò láàrin wọn, mọ́mú ẹ kúrò láàrin wọn, ó rán ọmọ lọ skul, ó rán lọ yunifásitì, ìlú ló ń lù kiri. Àyàn Jésù níbo lorúkọ yẹn ti wá, ta ló sọ wọ́n bẹ́ẹ̀, kí ni wọ́n rò débẹ̀? Ẹ máa bá wa ká lọ. Ohun táwọn fẹ́ràn jù kán máa ṣe nínú orin tiwọn ni kán máa yin Ọlọ́run. Àwọn mélòó lọ́jọ́ bẹ̀rẹ̀? Báwo lọ́n ṣe jọ bẹ̀rẹ̀? Èwo ni iṣẹ́ àkọ́kọ́ tó tà wọ́n síta? Orúkọ mi ni Babátúndé Ìbígbàmí, ọ̀kan lára ọmọ ẹgbẹ́ Àyàn Jésù. Àyàn Jésù bẹ̀rẹ̀ ní on the 10 December year 2000. Àwa bíi 17 la bẹ̀rẹ̀ lọ́jọ́ yẹn. A máa ń ṣe ètò kan ní church wa ń gbà yẹn. À ń pe church yẹn ní CAC Àgọ́ Ìjẹ̀ṣà. So youth arm church yẹn a máa ń ṣe program kan ní ìparí ọdún. So ìkan nínú àwọn ẹ̀gbọ́n wa tí wọ́n máa ń coordinate program yẹn, ó kàn pé àwọn méjì kan, Bro Olúmídé Àríyọ̀ àti Bro Michael Ẹ̀rín Oṣó, pé Olúmídé Michael ẹ wà, ṣé bẹ́ẹ̀ tí ẹ máa ń lùlù, ẹ jẹ́ ká ṣe nǹkan tó jẹ́ pé ó kàn máa jẹ́ strictly African, jẹ́ pé kò ní sí western instrument ńbẹ̀. Initial plan ní 1999 yẹn was kí Bro Mike kó máa fi ìlù sọ̀rọ̀, kí Bro Olúmídé kó máa sọ nǹkan tí ìlù yẹn ń sọ. Time ti lọ, so wọn ò lè ṣe ní 1999 yẹn. So ká sọ pé technically the group was conceptualized in 1999. But the performance was in 2000. Year 2000. Bẹ́ẹ̀ni sà. Ní Àgọ́ Ìjẹ̀ṣà. Bẹ́ẹ̀ni. Tó súnmọ́ Jẹun Tuntun. Bẹ́ẹ̀ni. Tí ó jìnnà sólóròǹbó. Bẹ́ẹ̀ni. Nítòsí Ìjàyè. Bẹ́ẹ̀ni. Eré àyànà mọ́ṣúárì. Bẹ́ẹ̀ni. Nígbà tá a bẹ̀rẹ̀ ńgbà yẹn, àwọn èèyàn ọmọ wa, so wọ́n máa ń bá a ṣe máa ń ṣe ńgbà yẹn, tá a bá ti rí tí wọ́n ti lẹ pósítà, Bro Mike á kàn lọ máa ka pósítà ni. So church yẹn á lọ bá wọn ní ẹjọ́ ẹ pé wà àwọn kọrin ẹjọ́ ẹ pé ńgbà tó ọmọ wa wọn ò ní dá wa lóhùn. So àwọn tí wọ́n bá invite ni wọ́n máa pè. So wọn ò tiẹ̀ ní rántí wa. Ó yá ńgbà tí wọ́n bá ti parí program tàbí tí wọ́n bá ti fẹ́ ṣe orí ọ̀fẹ́, wọ́n ní àwọn kan wà ń bí o, wọ́n pera wọn láyàn Jésù o, tẹ́ ẹ bá lè dúró kẹ́ ẹ dúró, tẹ́ ẹ bá lè dúró kẹ́ ẹ máa lọ. So tá a bá wá perform, àwọn èèyàn wá ní ibo lẹ ti fà àwọn eléyìí sí tẹ̀ fi wọ́n bẹ̀rẹ̀, tó wá jẹ́ pé àwọn kan lẹ wá ń pè díẹ̀ bọ́lọ́run ṣe gbàkóso nìyẹn o. Mo rántí wípé year 2003 èèyàn kan introduce wa sí program kan, wọ́n ń pe program yẹn ní Living Spring Festival nínú Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University ní Ifẹ̀. Tá a ṣe rí bí wọ́n ṣe ń dìlì àwọn èèyàn ní discovery time yẹn, ẹsẹ̀ wa ń gbọ̀n lẹ́ni pé Jésù nígbà tó máa pè wá ló jẹ́ main stage, go through auditioning rárá. Meanwhile
ká tó perform lálẹ́ ọjọ́ yẹn ìjà lórí ìjà ni. Kí ló dẹ̀ fàjà? Kò ju pé ok ẹ jẹ́ ká tò báyìí, ká tò ní v, àwọn kan ní irọ́ ẹ má tò ní v, ẹ jẹ́ ká tò ní h, àwọn kan ní irọ́. Somehow a ṣàdórí stage lọ́jọ́ yẹn. Bí a ṣe kọ́kọ́ bẹ̀rẹ̀ báyìí, orin wo ládẹ̀ kọ́ gbà ẹ́? Gbẹ́gbẹ́ ta ní kí ládẹ̀ ṣe lọ́jọ́ yẹn? Akọ̀dí sáwọn èèyàn tó bí wọ́n ṣe gírígírígì akọ̀rẹ́dì gbẹ̀gbẹ̀gbẹ̀gbẹ̀. Bro Mike tó jẹ́ lead drummer wa gírígírígì tó yẹ kó lù lẹ́ẹ̀kan ó lù lẹ́ẹ̀mẹ́ta bí ẹ̀mẹ́rin gírígírígì. Bó ṣe lù báyìí tá a bẹ̀rẹ̀ orin báyìí ariwo sọ nínú káàmpù. Láti ìgbà yẹn a kàn ń lọ láti ipá dé ipá, orí ọ̀fẹ́ la rí gbà torí àìmọye àwọn èèyàn tá a jọ bẹ̀rẹ̀ ńgbà yẹn. Mo rántí lábẹ́òkúta yìí àwọn èèyàn pọ̀ gan ò tí mi ní dárúkọ but ní ìsìn iṣẹ́ mọ̀ wọ́n ṣe nǹkan míì tó jẹ́ pé kì í ṣe orin náà ń kọ mọ́. Rẹ́kọ̀dù wo lẹ kọ́kọ́ ṣe? Rẹ́kọ̀dù tá a kọ́kọ́ ṣe a ṣe ní year 2005 a pè ní Kò sí yàtọ̀. Nítàdẹ̀kọ́ ńgbà yẹn náà ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ lágboolé onígbàgbọ́ o, ara mi kí lẹ rí sí. Àlọ́rọ̀ kan ṣẹlẹ̀ lágboolé onígbàgbọ́, ara mi kí lẹ rí sí. Ẹlẹ́yàmẹ̀yà lóríṣiríṣi onígbàgbọ́ tara wọn náà ń ṣe. Níta sọ ń gbà ẹ́ tá a fi kọ Kò sí yàtọ̀ ni pé ṣe mọ̀ discrimination. Èmi ní Sẹ̀lẹ̀, èmi ní Kérúbù, èmi l'Anglican, eléyìí ò fẹ́ bẹ́lẹ̀ ìṣe. Tá a fi kọrin yẹn gbà yẹn pé kò yẹ kó rí bẹ́ẹ̀. Tá a bá dé ọ̀run kò ní sí Sẹ̀lẹ̀, kò ní sí Redeem, kò ní sí Kérúbù, kò ní sí Rock Foundation. Ìjọ kan náà tó jẹ́ ti Jésù la máa wà lọ́jọ́. Èwo wá ní rẹ́kọ̀dù kejì? Rẹ́kọ̀dù kejì yẹn a pè ní Unlimited Praise. Ìyìn àìlópin. Jésù mi ṣe nǹkan, Jésù mi ṣe nǹkan, ẹni tí ó gbàgbọ́ kó wá wòran wa. Jésù mi ṣe nǹkan, ẹ̀rí bí ẹni tó bá ń bẹ láyé, ẹni tó wà láàyè kó jàjọ dúpẹ́. Àwa ti mú kẹ̀m̀bẹ̀ ijó, agbádá ọpẹ́ wà lọ́rùn wa, bàtà wà láàyè là lè dúpẹ́. Ìgbà wo lẹ ṣe Let Somebody Shout Hallelujah? Year 2014 la record ẹ̀. Ẹ̀rí in fact Let Somebody Shout Hallelujah yẹn bíi pé in fact ká tó lọ studio lọ́jọ́ yẹn a plan ni ẹ̀. A ti fẹ́ record lákàn wọ́n pé ẹ jẹ́ ká kàn ṣe nǹkan kan pé tó kàn yàtọ̀. Lákàn wọ́n pé ok bàbá aṣáà ni bàbá Adébóyè ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ pẹ̀lú Let Somebody Shout Hallelujah. Nǹkan tí ó kàn wá jẹ́ nǹkan ìyàlẹ́nu ni pé orin tá a ti ṣe láti 2014 ṣe hàn pé àwọn èèyàn ò mọ orin yẹn until bóyá 2015 2016 orin yẹn dẹ̀ blow bẹ́ẹ̀. Tá a bá sọ fáwọn èèyàn pé 2014 la record orin àwọn èèyàn kì í gbàgbọ́ orin tó jẹ́ pé in fact mo rántí pé èèyàn kan ní ọjọ́ kan àwọn bọ́lẹ̀ ní airport ní JF Kennedy pé àwọn wọ bọ́ọ̀sì tó máa gbé àwọn láti JF Kennedy lọ síbi táwọn ń lọ pé wọ́n kàn ní now àwọn fẹ́ take wọn on a cruise with Nigerian sensation. Nígbà tó máa play orin yẹn ló jẹ́ Let Somebody Shout Hallelujah ni. Káàkiri ibo ni ò tí dé Canada everywhere it can only be God. Gratitude a ṣe yẹn ní year 2020 after COVID la ṣe Gratitude. Okay. Nígbà tá a dé má bẹ̀rẹ̀ àkọ́kọ́ gbogbo ayé gbé Jésù ga áńgẹ́lẹ́ wólẹ̀ fún ẹ̀mú wá dé ọba rẹ̀ wá ṣe lọ́ba o àwọn ọba o ṣe lọ́ba o àwọn ọba o. Kò ń ṣe ẹnìkan ni ó ń lead báǹdì. Bẹ́ẹ̀ni. Àwọn orin tẹ́ wá ń kójọ yẹn ẹjọ́ máa ń compose ni àbí báwo ni composition ṣe ń wá? Bẹ́ẹ̀ni àjọ máa ń compose ni. Ṣé mo ọ̀pọ̀lọpọ̀ nígbà míì gan àwọn nǹkan tá a máa fi ń compose ó lè jẹ́ pé tá a bá lọ program ṣé mo nǹkan kan máa kàn wáyé bí yẹ̀yẹ́ tá a máa gbà á dẹ̀ lè lo kíní yìí o. Ìgbà míì náà ó kàn lè jẹ́ pé nìkan sùn orin yẹn kàn máa wá á record ẹ̀ tá a dẹ̀ gbé wá tó bá gbé wá gbogbo àjọ go through ẹ̀
òkè kí a fẹ́ lè sí kí a yẹ lè kúrò yẹ ká bẹ́ẹ̀ bí Ọlọ́run ṣe máa ń ṣe tá a ṣe máa ń ṣe composition wa nìyẹn. láwọn ìgbà kan ìmúra yín bíi ìmúra àwọn ọmọ ẹ̀yìn Jésù ni bẹ́ẹ̀ni ẹ máa ń wọ sálúbàtà ṣùgbọ́n nígbà tó yá táyédáyé gbogbo ẹ̀ ń sìn ẹ̀yin náà rárán tẹ́ kó sí báyìí kí ló fà yẹn. well ṣe rí bó bànà ṣe rí òní ò rí bẹ́ẹ̀ ṣe rí kọ́lọ́n jẹ́ kí ayé wa kó bá gbà mú kì í ṣe nǹkan tó bá project èèyàn ló máa dáyàn dúró sókè tí àwọn èèyàn bá lè predict pé nǹkan tó máa ṣe rè weeks time wọ́n á ní wo ẹ filẹ̀ ẹ jẹ́ ká pẹ́ lòmíì so and ọ̀tún lọ́jọ́ gbọ́dọ̀ máa yọ kì í ṣe pé àwọn kinní yẹn kì í ṣe pé àkó dànù but o fẹ́ lọ bá ọba ìwọ náà yọ níyọ ẹni tó jẹ́ pé tọ́ba bá rí a ní kò ní jẹ́ pé máa ní ẹjọ́ ẹ jẹ́ kó dúró ń ta ṣe mọ̀ pé nǹkan tó dára àwọn èèyàn máa fẹ́ relate pẹ̀lú ẹ̀ nǹkan téèyàn bá ṣe téèyàn rí ẹni tó fẹ́ dàbí ẹ̀ ẹ má jẹ́ ká tanra jẹ nǹkan tó dáa ni so inú wa dùn láti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ti dìde lẹ́yìn wa tó dẹ̀ jẹ́ pé àwọn náà ìta ṣẹ̀ṣẹ̀ ṣe síta tó ń ta sánsán báyìí bí ata ọ̀fadà bí súyà àwọn Haúsá òun lápè ní sacrifice of praise. sacrifice of praise. ẹni tí ò bá lọ léèwé ṣó lè bá yín ṣe báǹdì ṣá torí mo rí pé olójú orin yín tẹ máa ń ṣe tóyìnbó kì í sí ń bẹ o. ó lè ṣe é ṣùgbọ́n ó gbọ́dọ̀ lè tètè pick fast. torí mo rí pé gbogbo rẹ́kọ̀dù yín kò sí kóyìnbó má sí ń bẹ̀ ṣáá ni. bẹ́ẹ̀ ni torí ohun tó dẹ̀ fà ni wípé ṣé ẹ mọ̀ pé àwọn tó ń gbọ́ wa ó ti gbòòrò sínsìn ní tí kálukú bá fẹ́ àṣà nínú ẹ̀ ní nǹkan tá à ń ṣe sà. kí lè wá pé latest tó wà ń ta báyìí. òun la pè ní sacrifice of praise. Saviour alone carry the cross all of my debt. He paid the cost. Salvation complete. Forever I'm free. Calvary covers it all. Okay. But ẹ ti ń lálùjọ. Bẹ́ẹ̀ni, ayé ò dúró sójú kan, ẹ má jẹ́ ká tanra wa jẹ. Inú ẹ jẹ́ ká wo àwọn olórin tí wọ́n ti blow 24 years ago. Ó wá jẹ́ pé social media wà ń gbà yẹn. Ọ̀pọ̀lọpọ̀ wọn náà máa ti di billionaire o. Sacrifice of praise ẹ̀ báwo làwọn olólùfẹ́ yín ṣe lè rí? Tí wọ́n bá lọ sórí YouTube page wa, Àyàn Jésù TV. Àyàn Jésù TV. 2247. Tí wọ́n bá lọ sórí Instagram page wa, wọ́n rí Àyàn Jésù Gospel Singers lórí Instagram wa. Ẹ kàn tẹ Àyàn Jésù Gospel Singers, ẹ kọ papọ̀. Àyàn Jésù Gospel Singers, wọ́n rí ń bẹ̀. Lórí TikTok, Àyàn Jésù 123 lórí TikTok, wọ́n rí ń bẹ̀. Lórí Spotify, Àyàn Jésù Gospel, wọ́n rí ń bẹ̀. Àyàn Jésù, ṣé kò sóbìnrin ní báǹdì rárá ni? Kò sóbìnrin sà. Kí ló dé? Bí Ọlọ́run ṣe ní ká ṣe nìyẹn, torí pé ẹ má jẹ́ ká tanra wa jẹ n tá à ń ṣe fún àwa ọkùnrin gan kò rọrùn. Nígbà téèyàn bá lọ sí Èkìtì ọjọ́ kan náà á lọ sí Ìsẹ́yìn lọ́jọ́ kan náà, ṣé ẹ mọ̀ bóyá fẹ́ rí tí ò ní tàn kó tó tàn, tó bá tàn kò ní pẹ́ tàn lónìí. Àdúpẹ́ fọ́lọ́run. Àwa náà rè. Sàwọn kan á ti máa ní kí ló ń wá kiri gan tó ń wọ sálúbàtà. Àìmọye àwọn màmá ń gbà yẹn tó jẹ́ pé lára wọn náà máa ní mélòó lo bí mọ́mú ẹ kúrò láàrin wọn mọ́mú ẹ kúrò láàrin wọn ó rán ọmọ lọ skul ó rán lọ yunifásitì ìlú ló ń lù kiri ń kúrò láàrin wọn, ṣùgbọ́n àwa náà rèé lónìí. Aṣọ rírán yìí ṣé télọ̀ kan náà ló rán ni àbò ní kálukú ń wá télọ̀ tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀? Télọ̀ kan náà ni. Ṣé télọ̀ wà nù yín ni? Kò sí télọ̀ nù wà, aláwọn télọ̀ tó jẹ́ pé wọ́n ń gbé aṣọ gidi àwọn náà máa ń bá wa ṣe náà ń bá wa rán. Tàbára àwọn churches kan tó ń tì ní church wo tiẹ̀ lẹ́ẹ̀ tí mínísítà ẹ ti wá bá mi mínísítà lọ́dọ̀ Genesis rí náà. Bẹ́ẹ̀ni. Ẹ ti lo Èkìtì ṣe ti dóńdó rí. A ti lọ Oǹdó.
a lọ sóńdò adóńdò. ẹ jẹ́ fún wọn ní nọ́mbà yín gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ pe àwọn àyàn Jésù bóyá ní béèrè kan láti béèrè lọ́wọ́ iṣẹ́ wọn tuntun tó ń ṣe drop ni wọ́n pè ní sacrifice of praise. àwọn àyàn Jésù rèé 17 ni wọ́n ń gbà tán bẹ̀rẹ̀ mélòó wá ní yín sìn 11 wọ́n kù 11. ẹ sọ tẹlifóònù nọ́mbà yín sà tán lè pè yín sí fún gbogbo béèrè tán bá fẹ́ béèrè. 070-3623-0507 070-3623-0507 WhatsApp mi 080-6984-4629. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry, import and export of African foods, also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road, South Graham, London. gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹnì ṣólọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry. ibẹ̀ gangan ìfọ̀kànbalẹ̀ wà.